Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì Friday ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Àwọn alágbàtà epo lábẹ́lé kò fẹ́ ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìfọpo Dangote o. Lábẹ́ rẹ̀, ó tẹ́ wọn lọ́rùn láti lọ́ọ́ máa gbé epo wọlé láti orílẹ̀-èdè míì. Àfojúsùn orílẹ̀-èdè Nàìjíríà lórí àwọn iléeṣẹ́ ìfọpo láti fòpin sí fífi ojoojúmọ́ gbé epo wọlé láti ilẹ̀ òkèèrè forí ṣánpọ́n. Wọ́n fi ẹ̀sùn kan àwọn alágbàtà epo pé wọ́n ń gbìmọ̀pọ̀ láti má jẹ́ kí ìdásílẹ̀ iléeṣẹ́ ìfọpo lórílẹ̀-èdè yìí ní ìtumọ̀. Pàṣípààrọ̀ owó náírà wà lára ohun tó ń fà á tí epo ṣe ń gbówó lórí ní Nàìjíríà. Tinubu gbóṣùbà káre fún àwọn ìgbìmọ̀ ọrọ̀ ajé lórí tírílíọ̀nù 6 náírà ó lé tó wọlé gẹ́gẹ́ bí èrè. Iléeṣẹ́ NNPC ti dá ìgbésẹ̀ rẹ̀ dúró ná lórí àṣẹ tuntun tó ní ṣe pẹ̀lú epo bẹntiróòlù. Lábẹ́ rẹ̀, ìdádúró ọ̀hún kò ní fún iléeṣẹ́ NNPC láti gba owó àwọn alágbàtà epo kọ̀ọ̀kan sọ́wọ́ fún ìgbà pípẹ́. Ààrẹ Tinubu, Gómìnà Adeleke, Ọbásanjọ́, Àtíkù kẹ́dùn ikú Ọwá Òbòkun ilẹ̀ Ìjẹ̀ṣà, Ọba Arọ́mọláran tó wàjà lẹ́ni ọdún 96. Ó ṣeéṣe kí àìbuwọ́lù ìwé àjọsọyépọ̀ àlàáfíà ẹgbẹ́ òṣèlú PDP ṣàkóbá fún ètò ìdìbò ìpínlẹ̀ Edo. Ó ṣeéṣe kí ẹ̀rù máa ba àwọn olùdìbò láti jáde dìbò. Gbèdéke oṣù 3 tí báńkì àgbà orílẹ̀-èdè yìí fún àwọn tó ń ṣe pàṣípààrọ̀ owó ti dá àìbalẹ̀ ọkàn sílẹ̀ fún wọn torí ìlànà tuntun tó ní láti tẹ̀lé. Báńkì àgbà orílẹ̀-èdè yìí ti ṣàgbékalẹ̀ ìlànà tuntun fún àwọn oní-POS. Àwọn ènìyàn tó ti bá ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ní ìpínlẹ̀ Borno lọ ti di 30 báyìí, nígbà táwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ènìyàn ti di aláìnílé lórí. Ìròyìn eré ìdárayá, Victor Osimhen kópa níbi ìgbáradì àkọ́kọ́ nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray lẹ́yìn tó padà dé láti ẹnu ìsinmi tó lọ. Àwọn ìròyìn lóríṣiríṣi ilẹ̀ ó máa jẹ̀gbádùn ẹ̀ tẹ́ ẹ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.